ṣekú pa Ọba Aremu tí wọ́n jí olórí rẹ̀ gbé nípínlẹ̀ Kwara di èrò ẹ̀wọ̀n báyìí o. ilé-ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin ti pàṣẹ pé kí wọ́n fi èèyàn 13 tí wọ́n fura sí pé àwọn ló pa Olúkòrò ti Ìkorò ní ìjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara sí ọgbà ẹ̀wọ̀n. àwọn agbófinró náwó gan àwọn afurasí náà tí wọ́n sì wọ́ wọn lọ sí ilé-ẹjọ́ fún ẹ̀sùn ìfọwọ́sowọ́pọ̀ láti hu ìwà ọ̀daràn, ìpànìyàn, ìjínigbé, sísọ ayédèrú àkọsílẹ̀ nípa ara wọn. àwọn èèyàn náà ni Godwin Jacob, Olówófẹ́lẹ́ Oyèbánjí, Adéfálolú Ayọ̀délé, Tiwase Francis, Babatunde Samuel, Godwin Joseph, Isa Namba àti Miracle Solomon. àwọn yòókù ni Abraham Kẹ́hìndé, Mohammed Bello, Mohammed, Amar Umar àti Mohammed Dankai. aṣojú iléeṣẹ́ ọlọ́pàá tó kó wọn wá sí ilé-ẹjọ́ sọ fún ilé-ẹjọ́ pé ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Aremu Simon Adéyẹmí ló fi ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí nípa ikú Ọba Aremu. ó ní arákùnrin Aremu náà ló ṣàlàyé fún àwọn ọlọ́pàá pé níṣe ni àwọn afurasí ọ̀hún na ìbọn sí òun tí wọ́n sì pàṣẹ fún òun pé kóun ó tẹ̀lé wọn. ọkùnrin náà ló kojú wọn lásìkò tó kíyèsí inú ẹsẹ̀ wọn ní àyíká ọmọ rẹ̀ ọkùnrin. ó sọ pé ọmọ òun ráàyè gba ẹnu ọ̀nà ẹ̀yìnkùlé sá lọ, àmọ́ àwọn afurasí ọ̀hún yìnbọn pa kábíyèsí tí wọ́n sì tún gbé ìyàwó rẹ̀ àti ẹlòmíràn sá lọ. onídàájọ́ magistrate Monisola Kamson pàṣẹ pé kí wọ́n fi àwọn afurasí náà sí ọgbà ẹ̀wọ̀n ìjọba àpapọ̀ tó wà nílùú Ìlọrin títí di ọjọ́ 5 oṣù kẹta ọdún 2024 tí ìgbẹ́jọ́ yóò tẹ̀síwájú. ẹ ṣé fún gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa, yóò sì dára fún yín.